bí ó ṣe fún àwa bóyá bí ọ̀rẹ́ wa bóyá bí ará ilé wa á ní ibì kan Ajikanle ti ṣe dé ní àárín àwa tá a wà níbí báyìí. Bọ̀ mo fẹ́ pe ẹni yìí ẹni ẹ̀yẹ kan kó kàn bá wa sọ̀rọ̀ ráńpẹ́ láàrin ìṣẹ́jú tíntìní ẹni tá a wá ṣe artist night ẹ̀ níbí lénìí irú èèyàn wo ni báwo ló ṣe jẹ́ ta ni ìhà wo ló máa ń kọ sí àwọn ènìyàn torí tí n bá ní kí n máa sọ̀rọ̀ ẹlòmíràn ní mo lá oyin àbí mo lá ṣúgà wọ́n lè ní bí mo ṣe sọ pọ́n fẹ́ jí mi gbé yẹn náà bóyá mo tún ti ń parọ́. láì kì í ṣe àfà. àfà ìwò. àfà lẹnu wọn máa ń dùn. ok èmi náà sáfà rí mo sákò ń lè gbé mi ọlọ́run ló máa yọ mí igbó ló máa lé mi kó ń lé gbé o. igbó. mo mú kí fàfi igbó lára ẹ wo ìgbà ìmọ̀ ní o mo ti repent mo ti di born again. náà ẹni tí mo fẹ́ pè kí wọ́n wá bá a sọ ọ̀rọ̀ ráńpẹ́ èèyàn ńlá ni wọ́n ẹni iyì ni wọ́n ẹni ẹ̀yẹ ni wọ́n àwọn gangan olórí làwọn náà níbì kan. máa pe ẹ̀gbọ́n wa ọ̀gá wa bàbá wa Adélékè Ẹ̀yẹlé aláṣẹ prefect bàbá láàrin ìṣẹ́jú kan ẹ bá mi fún bàbá yẹn ní àtẹ́wọ́. ṣé rí tí mo ṣe máa ń rí bàbá yìí inú mi máa ń dùn wọ́n jẹ́ èèyàn tó yẹ pé wọ́n máa ń nífẹ̀ẹ́ èèyàn wọ́n dẹ̀ máa ń wá ìlọsíwájú fún ènìyàn lágbára ẹ̀yìn òde ní wálẹ̀. happy àsìkò yìí happy recognize vice chairman Adóodò Ọ̀tà ẹ má bínú pé a tètè sọ orúkọ yín which is Mrs. Tọ́pẹ́ ẹ tètè kẹ́ bá kí àwọn aráalé ẹ má bínú ẹ jẹun tó ìtọ́lọ́. Success. Compound. Ọjọ́ àmúwò mo kí o gbẹ̀yìn bàbá wa bá àtẹ̀yìn ìyá ìyá ẹ̀yin àbúrò àtẹ̀yìn ẹ̀gbọ́n gbogbo mo kí bá pátá èmi ò ní ọ̀rọ̀ púpọ̀ láti sọ torí ọmọdé ti sọ ń bí lónìí nípa Ajikanle àgbàlagbà náà ti sọ nípa Ajikanle ṣe rí gbogbo nǹkan tí yàn bá gbélé ayé ṣe pátá ìtàn ló máa padà jù. Ajikanle jẹ́ ẹ̀dá tí ó fẹ́ràn ọmọ èèyàn gan-an torí ìhà tí èèyàn kọ sí èmi ó lè má kọ sí ẹlòmíì àmọ́ àti kọ sí èmi tí mo lè sọ ní gbangba àti ní gbogbo tí n bá dé ni pé Ajikanle jẹ́ ẹ̀dá tó fẹ́ràn ọmọlàkejì. Ajikanle máa ń ran ẹni tí ò bá ní lọ́wọ́ ó lè má dé fún ẹ lówó bọ̀ bóyá o fẹ́ ṣe sítórì kan tó nídìí ẹ̀ tó dẹ̀ pé ó yàn òsín lẹ̀ lọ́wọ́ ẹ̀ ó lè sọ̀rọ̀ pé wo ọ̀tún nílé wa bí afẹ́fẹ́ ọ̀tún la ṣẹ́ wá rí ọ̀tún la tó sọ yẹn ó máa débẹ̀ á tún wá débẹ̀ á tún fi taratara á tún fi iṣẹ́ fún yín kò wó pé ìdẹ́gbọ́n náà ti ń wà lọ́jà ọjà ti ń bèrè o kò lọ kó fojú pa àwọn ọmọlẹ́yìn rẹ̀ Ọlọ́run Elédùmarè tó gbà mọ́ wa lọ́wọ́ náà lóòótọ́ afẹ́ràn ẹ̀ bọ̀tọ́ náà fẹ́ràn ẹ̀ jù wá lọ ẹ bá sọ pé Ajikanle fẹ́ kú lónìí wípé kí gbogbo adáwó kíkú lè máa lọ gbogbo alá máa dáwó kíkú Ajikanle lẹ̀ àmọ́ kú tẹ̀ ń wò yẹn kò kí ń gba bribe so Ajikanle jẹ́ ẹ̀dá kan tó pé àgùdọ̀ máa sọ̀rọ̀ ń pa ẹ̀ jù ẹ bá ń sọ̀rọ̀ jù lónìí ọlọ́mọ ẹ̀ka tún máa ṣìṣọ àdẹ̀ní ṣìṣọ lágbára Èdùmàrè gbogbo ibi tó wá sílẹ̀ náà ọmọ tó sílẹ̀ gbogbo wọn ní yọ̀kù gbogbo ẹgbẹ́ tó sílẹ̀ ò ní dàrú ilé àtọ̀nà ìyá iná tó wà ọlọ́run abáwa pàyánù abáwa pálọ́gbọ̀n mọ́ irú ọ̀wà ní ìṣẹ̀lẹ̀ láàrin wa mọ́ òṣèré kan ò ní kú mọ́ o a máa máa bá wa sílé ni a máa máa kọ́ tẹ̀ mọ́ tẹ̀ a máa máa wa mọ́tò mọ́ mọ́tò mẹ́ka amẹ́ríkà làwọn máa bá wa jòkó pé o àní jòkó àti sinà burúkú báyìí mọ́ láàrin wa o bó ṣe máa rí nìyẹn lágbára tàbí. ẹ ṣe gan bàbá mi. kí ló ń jẹ́ bẹ́ẹ̀. òyìnbó ni tìlú o. èèyàn máa ń jẹ́ kó rí mi wí inspired. ẹ gbọ́ ṣé kò correct ni. inú dictionary wo nìyẹn wà. dictionary tọ̀dọ̀ tèmi ni. ó náà. ẹni kí n spell inspired PHD inspired
ẹni tó bá sóyìnbó nílé àná òun náà ni yóò tu o. inspired náà ni bójú mo sọ inspired ẹ pàtẹ́wọ́ fún mi kò yí sí kéèyàn gbóyìnbó sẹ́rí tí n bá máa padà wá ayé ọjọ́ mi ààfin ni mo máa yà. ṣe jẹ́ kábíyèsí ni àbí ẹ jẹ́ olóyè tó pé èèyàn tó bá fẹ́ jókòó láàfin ó gbọ́dọ̀ jẹ́ olóyè tàbí kó jẹ́ kábíyèsí akọ́dà náà máa wà láàfin o a lè sọ bóyá akọ́dà lẹ́fẹ́ yà. so gẹ́gẹ́ bí ètò ẹ má bínú sá ẹ jọ ẹ má bínú everybody mo ní tí n bá máa padà tún ayé wá ààfin ni mo máa yà. ó lè jẹ́ akọ́dà. ẹ ní kí ni reason akọ́dà báwo. akọ́dà náà máa wà láàfin. náà tí mo máa jẹ́ bí Dangote Àbọ̀tẹ́dọ́lá tí màá lówó burúkú lọ́wọ́. ẹ ní kí ni reason ṣe rí i pé àwọn ààfin yẹn wọ́n ní àmì kan ní ara táwọn èèyàn dúdú tí a ò ní. kí ni reason ni pé tí ààfin bá kọ́kọ́ yọ níbí báyìí everybody ló máa kọ́kọ́ focus ẹ̀ pé àbí ló dé. èmi àfin mo dóyè. ààfin kẹ ẹ ti jẹ yọ ẹ bá ń gbọ́ adúbí arán ṣé tẹ́ ẹ bá rí ààfin ní ọ̀sán ààfin ò kì í rìnà dáadáa èyí tó bá jẹ́ ààfin tí ò bá sì jẹyọ bó ṣe máa wò lélẹ̀. láyé àtijọ́ ni. bọ̀ látijọ́ tí mo kéré tí mo fi wá tóun tí mo tó yìí wípé èèyàn fẹ́ kírọ̀sì ọ̀nà wípé mọ́tò gbààyàn mọ́tò ò gbá ààfin rí. mi ò rí ààfin tó ya wèrè rí. ó túmọ̀ sí pé àfisọjí òòṣà ni wọ́n. ó lóun dá wọn ní àdápọ̀ burúkú gbogbo wa náà tá a bá fẹ́ tó ayé wa jẹ́ kí gbogbo wa ká ya ààfin. ẹni èyí ó máa ya. anybody tó bá tún máa bímọ lẹ́yìn artisan ìta ṣe yìí ọmọ rẹ̀ ààfin ló máa jẹ́. ìyẹn ni tó bá bímọ. àwọn bá ọmọ làáfin. wàhálà wà o. Yínká Yusuf àbúrò mi wàhálà ò ti ń bẹ́ sí mi gan o. gop kan nìyẹn. ó tún máa ẹ̀díìsì náà ó ti bẹ́ sí mi gan. ẹ jọ sẹ́rí kí tó máa kọ́ntínú inú ọ̀rọ̀ mi because ọ̀rọ̀ ń gbénú mi lálẹ́ yìí ó dẹ̀ láwọn nǹkan kan tí mo fẹ́ sọ fún yín tí mi ò sọ pé kankan rí. sẹ́rí ẹ má jẹun tó àṣírí síta. bọ̀ kí n tó máa lọ síwájú mo rí ọ̀rẹ́ mi kan ẹ̀gbọ́n mi bọ́dà mi kan tí òun náà ní ó wu òun kóun náà ṣe ẹ̀sọ́ nǹkan ẹyọ̀kan níbí báyìí ní alẹ́ yìí pé nǹkan ẹyọ̀kan kóun náà ṣe ẹ̀sọ́ kákàn fún òun láyè táwa lẹni náà tí mo fi tọ̀wọ̀tọ̀wọ̀ tàkúrẹ́ ajangbadi tí Rótìmí Sàlámì tìlógbò tí àgbárá tinú site kò gbé ní site rí síbàtìbà táífọ̀dù ó sú mi o. òun náà ni Yínká Yusuf ẹjọ ẹ bá mi fún ní àtẹ́wọ́ ẹ̀gbọ́n mi ni very nice somebody láàrin ìṣẹ́jú kan péré Mr. Editor àwọn eléyìí ọ̀pọ̀lọpọ̀ bíi kábíyèsí ọlọ́run máa tóbi o tí mi ò bá mọrú àwọn èèyàn yìí ní ayé mi ẹ jọ̀ọ́ báwo ni màá ṣe lù. káàbọ̀. tí mi ò bá ṣerú iṣẹ́ tí mò ń ṣe yìí kí ni mo máa yà láyé mi màá wá béèrè ìyẹn tí n bá ṣe eléyìí tán. alhamdulilayi ọlọ́run ṣe ẹ fi tán lẹ̀. ojú ò ní tì wá ojú ò ní fẹ́ tì wá gbogbo ẹni tó bá wà ń délé ni a ní fọwọ́ gbòkò ọmọ sí i bó ṣe wù kí ìtìjú chíìpù tó kò ní kàn wá ẹni tí tó bá fẹ́ rà I don't care ìtìjú ni ó cheap mẹ́ta 50 naira. wọ́n máa ń pè mí lórúkọ kan láwọn òbí kan wọ́n máa ní tẹkíníkà Ajikanle ló sọ mí. Ta ló mọ òkè àgòlà kakos níbí òkè àgòlà kakos ta ló mọ Saidi ò ní làákàyè àlùbáríkà òkè àgòlà kakos ta ló mọ. Anumpama Ajikanle sọ wá lókè àgùnlà ń gbà yẹn lágbàǹgbà
Nígbà yẹn, so much of kakon, technical. It has to be like this, it has to be like that. So, lighting, track, dolly, everything has to be there. Oh, I mean, why is it like that? So that everything, technical, everything has to be there. But you have simbe, simbe. Alhamdulillah, àwa rè lè ní a tún sọ̀rọ̀. Hello, ẹyẹlé, ẹ má rànjú sọ̀rọ̀. Mo ṣe parí kọ́mẹ́ǹtì mi. We are here today torí èèyàn kan. Spending nights outside ó ti pẹ́. I'm an editor. I don't do it. But I have to be here because he's a man of honor. If you love Ajikanle, please be on your feet. Everybody. I'm not sorry to say this. God bless you. God bless you. Remember. Remember the way he speaks. Remember the way he talks. Remember the way he acts. If I remember Buffalo, water run away my eyes. Oh, aye, water run away my eyes. If I remember Buffalo, water run away my eyes. Oh. Sit down, please. God bless you. He has been an inspiration to most of us. Alhamdulillah. He made most of us today. Bẹ́ẹ̀ kò lè yé yín. Tó bá dàgbà, tó bá rebi àgbáre, tó bá rí ẹni fẹ̀yìn lẹ́fun, òfo ni. Tó bá dàgbà, tó bá lówó, tó bá ní nǹkan, anything tó bá nǹkan dà láyé, tó bá ní èèyàn tó tara ẹ̀ dìde, òfo ni o. Hello. Being an artist, elder, wherever you may find yourself today, tó bá ní èèyàn tó tara ẹ̀ dìde, wàláì súnmọ́ bí láì làzílà fún wa. Ó jẹ́yàn. O lè má ní star, o lè má jẹ́ nǹkankan. Bẹ́ẹ̀ tọ́ka pé lágbájá mo nurture ẹ̀, ó dẹ̀ dìde. Ọlọ́run á ràn gbogbo wa lọ́wọ́. Ojú ò ní tì wá. Tá bá ń gbìyànjú, Ọlọ́run ló lálùbáríkà. Wọ́n sin àlùbáríkà, ó wà ń bí. Tó bá fún yín, ó ti fún yín. Meanwhile, donating my last respect to the man who has been an inspiration to me, who has been a man of honor. I respected him so much. Thank you very much, every one of you, for being here this night. Thank you so much. Adieu. Musiliu Ajikanle. Thanks for watching GboahTv. Remember to subscribe to our channel for more awesome videos. As we regularly release new content, we reward our top commenters every month. Thank you.